bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé olóyè Sunday Ìgbòho ṣá ti ń ké tẹ́tẹ́ láti yẹ 2020 nígbà tí wọ́n pa Tolúlọpẹ́ Arótilé ìgbà náà lọ̀rọ̀ yìí ti ń hú gọ́gẹ́ bọ̀ lọ́lọ́yè Sunday Ìgbòho ṣá ti ń pariwo ńgbà náà wípé ẹ wo ikú tó ń pojú bá ẹni òwe ló ń pa á fún ni àwọn èèyàn wọ̀nyí wọ́n ní nǹkan tán fẹ́ ṣe nínú lọ́kàrà wọn síran Yorùbá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lídà Yorùbá ẹni tá ní Ìgbòho gan tọ́ọ̀gì ni náà tọ́ọ̀gì olóṣèlú ni igbá kan ni he is an illiterate he is this he is that àmọ́ ní ìgbà tó dójú ẹ̀ ní year 2021 tí Fúlàní bẹ̀rẹ̀ sí ní jọmọ bá gbé tọ́jà wípé Sẹ́ríkì Fúlàní Ìgàngán Sàlíù ìní jẹ́ intermediary láàrin ajínigbé àti kábíyèsí léyìí tí ẹ gbowó tabua lọ́wọ́ ọba àgbà náà ìyẹn ọba Aṣígàngán tí ẹ jí ọmọ rẹ̀ gbé. abẹ́ ti gbàgbé Dr. Aborode ẹ ti gbàgbé irú kú wo ló pa Dr. Aborode ṣe báwọn wọ̀nyí náà lọ́gbẹ̀mí Dr. Aborode he went abroad for so many years ó ní doctorate degree ó ní PhD ó ní gbogbo ẹ̀ ó sì kó wá ó kó gbogbo ìmọ̀ òye tó ní ó kó padà wá sílẹ̀ bàbá rẹ̀ ní ìlú Ìgàngán ó kó wá sí ìlú Ìgàngán láti wá dá ilé iṣẹ́ tabua tó ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gbìn láti dá sílẹ̀ bí bàbá ibi tó fẹ́ràn àwọn èèyàn dé àwọn àgbàdo tó bá tó ti bàjẹ́ tó mọ̀ wípé màálù lè jẹ yóò kó fún àwọn Fúlàní wọ̀nyí kan kó fún màálù wọn kí màálù wọn oróúnjẹ. nígbẹ̀yìn gbẹ́yìn ńkọ́ wọ́n so Aborode mọ́gi wọ́n dẹ̀ ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́yìn náà tó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyá tó ní ilé epo kan ti ń bẹ ní òpópónà èrú wà sí Ìgàngán igbó ọ̀rà sí Ìgàngán ìyá yẹn ò lè rìn wọ́n dẹ̀ wọ́ láti inú ilé epo ẹ̀ wọ́n ṣá wọ́n pa á ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lídà ẹ̀ mọ̀ dákẹ́ ẹ̀ mọ̀ wí nǹkan kan ìgbà tí ọba dé ẹ má dìde tó ní lákọ̀ yẹ kó máa lọ báyìí tó gbéra tó dìlú Ìgàngán adélú Ìgàngán ká ṣèkìlọ̀ fún Sẹ́ríkì Sàlíù labá lọ àmọ́ nígbà tá a débẹ̀ ìta lérò kọ́ labá torí wípé kété táwọn ọmọ Sẹ́ríkì Sàlíù tán rí mọ́tò olóyè Ìgbòho ṣá ilọ́ọ̀sì wọ́n kó bàbá ọ̀tá ni ẹni tó bá lórí ọ̀fẹ́ àti rí fídíò gbà náà yóò rí wípé a gba ìbọn lọ́wọ́ àwọn ọmọ Sẹ́ríkì Sàlíù lọ́jọ́ náà léyìí tó mú tó lóye Sunday Ìgbòho ṣá fún Sẹ́ríkì Sàlíù ní ọjọ́ 7 péré ó fi káàsá rẹ̀ kúò lórí ilẹ̀ bàbá wa kì í ṣe pé ní ọkàsá rẹ̀ kúò Nàìjíríà kúò lórí ilẹ̀ bàbá mi ló sọ. Sẹ́ríkì Sàlíù sọ nǹkan kan jọ́ náà lọ́hùn ó ní kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ tàná ọba Lámídì Ọláyíwọlá Àkàndá ló fòun sórí àpèrè ló fi òun síbi tó ń wà yìí gẹ́gẹ́ bí Sẹ́ríkì Fúlàní pé kò máa ṣàmójútó gbogbo tí ń jẹ́ Fúlàní ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ àmọ́ lóye Sunday Ìgbòho sọ fún pé ìwọ Sàlíù mú fóònù rẹ báyìí pé bàbá mi Aláàfin Ọ̀yọ́ sọ wípé mi Àdìsá má jà sọ́lọ́ má dé ẹ mọ́ ní mọ̀ ń bẹ́ ń bì pé mo fún ọ lọ́jọ́ 7 yọ lọ kò ní lọ mọ́ wá ọ gbọ́dọ̀ lọ àtẹ̀jáde jáde àtẹ̀ránṣẹ́ jáde àtẹ̀jáde jáde pírẹ́sì lọ́tún lọ́sẹ̀ látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wáyé àmọ́ aráàlú wọ́n ń retí Àdìsá ọmọ adé ẹ mọ́ ó sì lọ Sẹ́ríkì ó padà fi ìlú Ìgàngán lẹ̀ àmọ́ wọ́n padà ríta léètì ibi tí wàhálà ti ń bẹ́lẹ̀ nìyẹn. ẹ̀yin ọmọ Yorùbá olóyè Sunday Ìgbòho sì sọ nígbà náà pé ìjà tí mò ń jà yìí o àfi kí gbogbo ẹ̀yin àgbààgbà yìí ẹ̀yin lọ́balọ́ba lóyè kẹ́ ẹ kó lọ́wọ́ kí n fi ṣàṣeyọrí torí wípé kí ni ìjà yín náà ni mò ń gbè àmọ́ ẹ̀kọ́ tí kún ẹ̀ dáhùn ẹ̀ ti rí ibi tá a bára wa báyìí ẹ ti níbi tá a bára wa Fúlàní ajínigbé afipábánilòpọ̀ apànìyàn wọ́n ti wá kúnlẹ̀ Yorùbá débi wípé a ṣẹ̀ṣẹ̀ wá ń làágùn láti kápá wọn kálẹ̀ fi kọ́ máa Adéyẹmọ lọ́wọ́ ni kò ní rí báyìí. èmi dẹ̀ ń sọ categorically mo tó ń sọ ẹ̀yin ọba lẹ̀ Yorùbá lẹ̀ ń gbàbọ̀dé fún wa kì í ṣe olóṣèlú kankan torí bí tó yẹ kẹ́ ẹ ti sòótọ́ ọ̀rọ̀ sòótọ́ ọ̀rọ̀ ń bẹ̀ èló kàdánwò bá wa tá a fi débi tá a dé yìí láti ọjọ́ tàdánwò ti dé báran Yorùbá táwọn Fúlàní yìí ti ń dààmú wálẹ̀ Yorùbá níjọ́ wo lẹ gbọ́ statement látẹnu Ọọ̀nìrìṣà
níjọ́ wo lẹ gbọ́ statement látẹnu Aláké? níjọ́ wo lẹ gbọ́ ọ̀rọ̀ látẹnu Àwùjalẹ̀? gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dákẹ́ ni, ẹ fi wálẹ̀ fún yàjẹ. ọba mẹ́ta péré ni mo lè sọ, ẹ jẹ́ sọ pé mẹ́rin ni mo lè ní sọ̀rọ̀. Olúgbá, Olúkẹ̀mta, Ṣómólú Bàrígà pẹ̀lú Ṣèwì Adókọ́ni. àwọn ọba tí mo rí tí wọ́n ń sọ̀rọ̀ nìyẹn wípé èéṣe ìjà ẹran Yorùbá tó ló ti Sunday Ìgbòho ń jà yìí, ó yẹ kí gbogbo wa ó jọ jalè torí ìran Yorùbá ní ń jà fún. àfi yíjọba àjọba náà, àfi yíjọba lórí àwọn aráàlú ni, àfi yíjọba pé ká ẹ máa ṣe ẹrú ìjọba. ọba ní bàbá àjọba, àmọ́ lórí ọ̀rọ̀ ìran Yorùbá ìjọba ní bàbá ọba, tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. ìjọba ní tẹ́nọ̀, ọba ò ní tẹ́nọ̀, àjẹkúlóyè ọba. ìdí nìyẹn tẹ́mi fi ń sọ fún yín wípé olóṣèlú kankan ò fìyà jẹ wá, ẹ̀yin ọba wọ̀nyí lẹ́ni ibi tí pamọ́ rẹ balùwẹ̀. ẹ kíyèsí, ẹ wò látara rú Olúwo ọba amúgbó tó mú nǹkan ti ṣe lódòdì. àní Fúlàní ń pa wá, Fúlàní ń fipá báwọn ìyá wa sùn. ìgbà náà ló ń wá rí pé tó tọ́ tó yẹ kóhun ó ṣe ni pé kóhun ó fẹ́ Fúlàní níyàwó. ìgbà náà ló rí wípé làákẹ́yẹ tòun ibi tó yẹ kóhun ó gbé kàrí kóhun máa pera rẹ̀ ní Emir. ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dákẹ́ ẹ̀ wí nǹkan kan. ẹnujọ́ mẹ́ta yìí ni àṣẹjáde láti ilẹ̀ Ìbàdàn tán kìlọ̀ f'Olúwo pé kó yé pera ẹ̀ lẹ́míà. ẹ wí nǹkan kan ẹ̀yin lọ́balọ́ba. ẹ jẹ́ wá bi yín léèrè, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, a jẹ́ wípé bí ẹ ṣe ń pa wá ń dùn mọ́ yín ni, torí tí ọba dùn mọ́ yín ni kí ni ìgbésẹ̀ tẹ̀ ń gbélé lórí? Ìgbòho ṣáwà ń dálẹ̀, ẹ dákẹ́ ẹ̀ wí nǹkan kan. oyè tó kára àwò ń bọ̀ wá kárẹ́ ẹ̀dẹ́, ń sì ti ń kárẹ́ ẹ̀dẹ́ bọ̀. ìdókè ń lò mí ni wípé àwọn mẹ̀kúnnù, àwọn aláìní báyìí ìlà wọn Fúlàní wọ̀nyí lẹ́nu dojú orúkọ. èé ṣe tí wọ́n lọ sí ààfin ẹ̀yin ọba aládé wọ̀nyí kí a máa gbé yín lórí sọnù, ká máa gbadé orí yín lọ. bóyá ń gba àwọn ọba fi gbadé orí ọba bíi 4, bóyá ẹ̀yin ọba wọ̀nyí ẹ ṣí iyè síbi tí àwa ọmọ yẹn tá a dorí kọ. tó bá ṣe wípé lóòótọ́ torí wa lẹ́sẹ̀ jẹ́ ọba, tó bá ṣe pé lóòótọ́ ẹ̀ ń bẹ lórí àpèrè tó jẹ́ pé àpèrè Oòduà ni, ó yẹ ká ẹ gbóhùn sí àwa ọmọ yín lẹ́nu. alágbẹ̀dẹ wa tí lurin lójú kan náà ó ní tó fẹ́ mú jáde. àwa tá à ń pariwo wípé òmìnira ìran Yorùbá la fẹ́ sí onídìí pàtàkì ni. ẹ sọ nǹkan ṣoṣo tí ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ sọ ìdí tí ò fi yẹ kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. 1914 in the amalgamation orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó jẹ́ ìgbéyàwó tẹ́ ẹ fi so wá pọ̀, ìgbéyàwó òfò tẹ́ ẹ fi so wá pọ̀. àwọn tó dẹ̀ kó wá pọ̀ wọ́n ní after 100 years we can come to a round table to dialogue láti yẹ̀wò pé ǹjẹ́ ìgbéyàwó yìí ṣèṣore láàrin èmi pẹ̀lú yín. èṣore wo ni ìgbéyàwó tá a ṣe? èṣore wo ló so? ó yẹ sọ fún mi. léyìí tó túmọ̀ sí pé we are living in a fake country láti year 2014. àmọ́ tá ń fẹ́ sọ ẹ̀yin mọ̀ àmọ́ ẹ̀ mọ̀ pa mọ̀ wèrè mọ mọ́tò àmọ́ kò ní jánà. wèrè mọ mọ́tò àmọ́ kò ní jánà. ẹ̀yin mọ̀ pé àwa mọ̀ wípé we are sitting on a keg of gunpowder and it can explode anytime. ẹ wá sọ fún mi, ṣé sùúrù ẹ̀yin lọ́balọ́ba wọ̀nyí náà ló ń débẹ̀ débi wípé ikú wa ń wọlé kì í ṣe ikú àtọ̀dọ̀ Ọlọ́run, ikú ọ̀dọ̀ àwọn Fúlàní lẹ wá dákẹ́. àwa la wá ń wá ọ̀rọ̀ ètò ààbò fúnra wa. ẹ̀yin ọba yìí ìmí inú yín ọmọ ní lálẹ́. àwa youth là ń wá ètò ààbò fúnra wa. ìjọba pèsè ètò ààbò fún wa. ẹ̀yin ọba tó jẹ́ wípé ẹ̀yin lágbára tó ń bẹ lọ́wọ́ yín, wọ́n ń pè lọ́balọ́ba ní aláṣẹ ìkejì òrìṣà, wọ́n sọ pé gómìnà ìkejì òrìṣà. a nígbàgbọ́ wípé àṣẹ tẹ́ ẹ bá pa nínú ìlú ńlọ bá gé, tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ Fúlàní nínú ìlú yín mọ́, ẹ wá wo táwọn ọmọ yín ọba ṣe sí. àmọ́ ẹ ti jẹ́ dòdò, ẹnu yín ti kọ òdodo, ẹ ti gbá tọ̀ìtọ̀ì, ẹ lè sòótọ́ mọ́. kí ló dé? torí kíni? ilé ayé ẹsẹ̀ mẹ́fà. àwọn ọmọ ọlọ́mọ ń bẹnu gbó
tí wọ́n bá wá lé Fúlàní kì tí wọ́n lé báńdíìtì kì ẹ̀yin ọba ń bẹ láàfin tẹ́ ń gbádùn ayé yín tó wá jẹ́ kí ìkérora wa kọ́tayé la débi pé tiẹ̀ wá sọ̀rọ̀ àbẹ̀kan yín náà àbí yín joyè àwòdì ẹ̀yin Ààrẹ Ọ̀nà Kakanfò kínní kan lè gbádùn ẹ̀ kí láǹfààní oyè bẹ́ẹ̀ jẹ́ kí láǹfààní ipò ẹlẹ́sìn rìn tẹ́ ẹ dì mú nínú ìlú tí ò wúlò fún rájárájá ó mà ṣe o ẹgbọ́n tó lóye Sunday Igboho ṣáwí ẹgbọ́n ó rèé. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé èyí tó kan ara wòhò ẹ má ṣe wò mí nínú ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè kan ara ẹ̀dẹ̀ o ṣé wàá rí i pé ó ti ń kan ara ẹ̀dẹ̀ o ó ti wá ń kan ara ẹ̀dẹ̀ o. àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni ó ní pé òun ló ń pa mọ́ ni àdẹ̀bọ́mọdé lọ́nà hàn àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n lèmi kò ní gbọ́n lágbà mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé rú àwa onílé ni ẹ mọ̀jẹ̀ àgbà fún ó wì ọ̀hún ọ̀gbọ́n náà right láyọ̀. ṣẹ́gbọ́n tó lóye Sunday Igboho sọ ṣé rọ́ ló pa ni àgbàrá òjò lóhun onílé wó onílé ìran Yorùbá ní Ọ̀yọ́ gbà fún ẹ̀yin ọba aládé àmọ́ kádé kiri nítorí yẹ ká ẹ jà fún ẹ jà fún ntí ọ̀yẹ́ ká ẹ jà fún ilẹ̀ ń jà fún. ìjẹta ọjọ́ Monday ẹ wo yí ẹ̀mí tí ọba bọ́ ní òpópónà Lagos Ìbàdàn express road tí èyí bá ṣàwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tó lódùmarè tó lò láti dóòlà ẹ̀mí àwọn èèyàn bẹ̀. ẹ̀yọ́ lórí burúkú bandits orí yín ti burú ebi ti sọ fún yín tẹ́lẹ̀ ẹ wo convoy gómìnà kan lẹ̀ Yorùbá ẹ dá lọ́nà ẹ wọ ọba tó bá ṣe sànkó ńlẹ̀ Yorùbá ẹ kọjú oró sí ẹ bóyá by doing so they will think wọ́n jókòó wá wọ̀nà àbáyọ. ìgbà tó máa yín olóyè Sunday Igboho ṣá ti ń jà fitafita lójú méjèèjì kàkà kẹ́ ẹ pé Sunday ìtò sì ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ mọ̀ ni yá wà rìn báyìí jẹ́ ká rìn báyìí jẹ́ ká ṣe báyìí kàkà kẹ́ ẹ ṣe yẹ ẹ ṣe ìṣẹ̀lẹ̀ dẹ́yẹ Sunday sá ọmọ adé ẹ mọ́ ìṣẹ̀lẹ̀ dẹ́yẹ sí májàsọ́lá débi wípé ẹ̀yin yìí náà lẹ́sọ̀ pàǹpápọ̀ mọ́ ìjọba àgbà náà tẹ́ ẹ dìbò lulẹ̀ rẹ̀ ní July 1st sórí àdògán tó papòdà nínú ilé olóyè Sunday Igboho ṣá ní July 1st 2021 àtòrí àfáàfà táì tó lè súre fún yín ni gbogbo ọmọ Yorùbá tó lọ́wọ́ náà kọlù ilé olóyè Sunday Igboho ṣá ní July 1st bábá bí gbọ́ ọmọ ìkan ò ní dúró sí wọn kí ló wá dé àfiyéjọba kẹ́ ẹ lè dáàbò bò wá ni àfiyéjọba torí kẹ́ ẹ lè jẹ́ ẹrú ìjọba ẹ gbọ́ ṣe bá aráwọ̀ ọba àgbà wá sẹ̀ ọba Adésọjí Adérẹ̀mí ọba Sànkẹ́ l'Íbàdàn ọba Adéyẹmí Adéníran ṣe bá gbọ́ ìtàn àwọn lọ́balọ́ba gidi àwọn ọba tó jẹ́ wípé tí wọ́n bá ń pàṣẹ ilẹ̀ ó sì máa ń mì èéṣe kí ló kásẹ̀ ẹ̀fún ẹ̀yìn ọba lọ ẹ̀yìn ọba ránran wọ̀nyí abáti ẹ̀wá ní akẹ́rù inú ẹrú ọ̀bàjẹ́ tábàtì ẹ̀yìn awádìí ẹ̀yìn ọba míì gan á mọ padà mọ bá wípé ọmọ àlè dáńbásá lọ́pọ̀ nù yín bí ẹni Fúlàní báyà rẹ̀ sùn wọ́n tó bí borí bí ọba jẹ́ bẹ́ẹ̀ ni nítorí wá rí yìí kọ̀yọ́ ọmọ rí ẹ tó gbọ́ tó lè Sunday Igboho ṣá sọ lẹ́ẹ̀kan sí torí ẹni tí ọba gbọ́ ẹgbọ́ lẹ́ẹ̀kan sí ẹgbọ́ lẹ́ẹ̀kan sí ẹ bá ń ṣe àìtó yìí. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé èyí tó kan ara wòhò ẹ má ṣe wò mí nínú ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè kan ara ẹ̀dẹ̀ o ṣé wàá rí i pé ó ti ń kan ara ẹ̀dẹ̀ o ó ti wá ń kan ara ẹ̀dẹ̀ o. àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni ó ní pé òun ló ń pa mọ́ ni àdẹ̀bọ́mọdé lọ́nà hàn àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n lèmi kò ní gbọ́n lágbà mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé rú àwa onílé ni ẹ mọ̀jẹ̀ àgbà fún ó wì ọ̀hún ọ̀gbọ́n náà right láyọ̀. ẹ ti gbọ́ sọlọ́yè Sunday Igboho ṣàṣẹ́wọ̀n àwìn tòótọ́ ǹjẹ́ ẹ gbọ́ ẹ̀yin ọba abúì ẹ̀yin ọba aládé Àbújá ṣe é gbọ́ ìgbà tẹ́yìn tẹ̀ tí ń lo helicopter tẹ̀ tí ń lo private jet bóò lẹ́ṣẹ̀ mọ̀ pé ara ni àwa tẹ́ ń ṣèjọba lé lórí bóò lẹ́ṣẹ̀ fẹ́ mọ̀ ẹ lè mọ̀ náà àbí private jet lẹ́yìn ń gbé kí escort níwájú escort lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mobile bóò wà lẹ́ṣẹ̀ fẹ́ mọ̀ para ni wá ẹ lè má àmọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ònira táwa ọ̀dọ́ tá ń rí tá a fi ń pariwo yìí Ọlọ́run ó jẹ́ ọ̀kan tó sẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ń dà wá láàmú ńlẹ̀ káàrọ̀ òjìrè
ẹ̀yin náà rí irú ẹ̀ tọmọtọmọ tìyàwó kí ló dé ewúrẹ́ olóhùn ọ̀sọ́mọ ìyá àgùntàn báyìí ló níyàwó òbí dúdú ìgbépọ̀ làwa Yorùbá làwà tẹ́lẹ̀ pẹ̀lẹ́yìn olórí ibú wọ̀nyí ẹ̀yin Fúlàní yìí àgbàyẹn lálejò àmọ́ ẹ̀yin àwọn àgbàbọ̀ wọn ní tó nílé bá ti ń pàparí iṣu àlejò òwe ilé tó lọ ní àwọn Fúlàní pàparí iṣu hàn wá báwọn làwọn ní orílẹ̀-èdè Nàìjíríà Sani Abacha sọ̀rọ̀ kan whether we like it or not òótọ́ ọ̀rọ̀ wà níbẹ̀ ó níbikíbi tí terrorism banditry jàgídíjàgan tó bá ti máa ń ṣẹlẹ̀ tó bá ti láàsì fún bíi 4 months tí ò lójútùú Sani Abacha ní kò sí àní ìjọba máa ń pa ẹ̀ agbára wo làwọn bandit ní tó ju ti Nàìjíríà tàwọn àmì lọ wọn lágbára jọ ọlọ́pàá lọ. What is now the essence of gbogbo security kìíní tá a ní nígbà táwọn wọ̀nyí ọ̀bá tó wá jẹ́ agbádùn a jẹ́ wípé ejò lọ́wọ́ nú kíjọba má fi dúdú bò wá lójú it is getting too much nígbà tó ọmọ Fúlàní wà ńbẹ̀ a nítorí Fúlàní ni èé ṣe nígbà Yorùbá wà ńbẹ̀ kí ló ṣẹlẹ̀ àwa lè rìn mọ́ àwa la wá ń wá ààbò fúnra wa tó yẹ kó rí bẹ́ẹ̀ ni kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ẹ wo ohun olóyè Sunday Igboho ṣàmú tó fẹ́ gbọ́n. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé èyí tó kan ara wéhò ẹ má ṣe wò mí nínú ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè ka ara ẹ̀dẹ̀ o ṣé wàá rí i pé ó ti ń ka ara ẹ̀dẹ̀ o ó ti wá ń ka ara ẹ̀dẹ̀ o. àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni ó ní pé òun ló ń pa mọ́ ni àdẹ̀bọ́mọdé lọ́nà hàn àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwu kò ní gbọ́n lágbà mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé wò àwa onílé ni mọ̀jẹ̀ àgbà fún ó wì ọ̀wọ́n ọ̀gbọ́n náà right láyọ̀. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni ó ní pé òun ló ń pa mọ́ ni àdẹ̀bọ́mọdé lọ́nà hàn àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwu kò ní gbọ́n lágbà mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé wò àwa onílé ni mọ̀jẹ̀ àgbà fún ó wì ọ̀wọ́n ọ̀gbọ́n náà right láyọ̀. àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún àmọ́ àwọn onílé la ti ń sùn tẹ́tẹ́rẹ́ yìí a ti ń sùn tẹ́tẹ́rẹ́ a ti ń fọwọ́ lẹ́rẹ́ bàbá mi Professor Banji Akintoye iṣẹ́ ti ka gbogbo wa let's equip our warrior kìí sàwọn warrior orí social media o a ti rí àwọn tí ń ṣiṣẹ́ ẹ̀yà pò lórí ẹ̀ àwọn tí ń ṣiṣẹ́ la rí àárín àti òṣìṣẹ́ online social media we don't want warriors we don't want that again èmi dẹ̀ ń sọ lóru yìí again ìwọ tó o bá mọ̀ pé lóòótọ́ fẹ́ràn ìran Yorùbá ìwọ tó bá mọ̀ pé lóòótọ́ struggle ìran Yorùbá jẹ́ lógún it takes you nothing láti support àwọn tí wọ́n fẹ̀mí ara wọn jìyẹn o it takes you nothing I repeat it takes you nothing láti support wọn náà ẹ dákun èmi ń bẹ̀ nínú mo mọ ìtánìdì ẹ ṣe ń tá a lè sọ lórí afẹ́fẹ́ báàbá tiẹ̀ wàá rìn kankan báàbá tiẹ̀ wàá gbàrin àjò wọn gbọ́ àtàtì rí activities wọn. òfin Ọlọ́run bá ní pé gbó. àtàtì rí activities wọn fídíò kan tó fẹ́ play tí wọ́n kọ́ fẹ́ play ó mà ṣe o so many things ń ṣẹlẹ̀ lẹ́ Yorùbá ọ̀pọ̀ àwọn tá a nígbàgbọ́ nù wọn tá a ń fẹ̀mí tán wọ́n ń dalẹ̀ Yorùbá nation lábẹ́ aṣọ àbọ̀lọ́gbọ́ tún yé láṣìírí àlùbáríkà àwọn tó lóde máa rè kọ́lé ayé lọ́wọ́ àṣírí yóò ní bò yes ọ̀pọ̀ ń gba information wa gbogbo bá a ṣe ń plan wọ́n lọ rèé sọ fún ìjọba wọ́n lọ rèé sọ fáwọn ọ̀tá àṣírí gbogbo yóò ní bò kò ní bò ẹgbẹ́ tó lóye sọ lẹ́ẹ̀kan sí. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé èyí tó kan ara wéhò ẹ má ṣe wò mí nínú ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè ka ara ẹ̀dẹ̀ o ṣé wàá rí i pé ó ti ń ka ara ẹ̀dẹ̀ o ó ti wá ń ka ara ẹ̀dẹ̀ o. àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni ó ní pé òun ló ń pa mọ́ ni àdẹ̀bọ́mọdé lọ́nà hàn àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwu kò ní gbọ́n lágbà mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé wò àwa onílé ni ẹ mọ̀jẹ̀ àgbà fún ó wì ọ̀wọ́n ọ̀gbọ́n náà right láyọ̀. ṣe é gbọ́n tòótọ́ bí Ìgbòho ṣá ṣe ké tó ṣe é gbọ́ ẹ̀yin ọba yìí gẹ́gẹ́ ẹ̀yin ọba ẹlẹ́sìn rìn ẹ̀yin ọba aládé kínní yìí bẹ́ẹ̀ bá wá ojútùú sí ti ń ṣẹlẹ̀ yìí àrọ́mọdọ́mọ yín ò ní bọ́nù yà àrọ́mọdọ́mọ yín ò ní ṣe wọn ò ní bọ́nù yà ẹ̀yẹ ní ìyá gbogbo yìí ẹ̀yin ọwọ́ àwa gbádá àwa ò lè múra bó ṣe wù á kọjá lójú òpópónà wa á máa bẹ̀rù pé wọ́n jí wa gbé á máa bẹ̀rù pé wọ́n gbẹ̀mí wa ẹ̀yin tá a sì fi ṣèjọba tá a fi ṣọba ẹ ti tà wá ẹ ti gbowó orí wa
àní ẹjọba ni àní ẹsẹrú ìjọba, ẹrú ìjọba ni yín, ẹ̀yin sọba, ẹ bá lórí nǹkan kan, ẹ gbọ́ gbogbo àṣẹ ẹnu yín ó ti di tìjọba, wọn bá lórí gbogbo lórí kílẹ̀ ti bá, ẹ bá lórí nǹkan kan, ceremonious ọba ló pọ̀ báyìí, kò sọ́ba aláṣẹ mọ́, àwọn ọba ká máa bọ̀ kílẹ̀ ọmọ ẹ̀rọ aláwà ọba tí ò lè pàṣẹ pé bí mo ṣe fẹ́ tí mo fẹ́ náà olú mi rè kó sì rí bẹ́ẹ̀, ẹ bá wá mọ̀ pé ẹ lè pàṣẹ ẹ pákárí, ètò bá mọ̀ pàṣẹ ń bẹ lẹ́nu òun ẹ pákárí. tó mọ̀ ń solicit fún àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí, ẹ jọ ń tá nílò a lè máa kà lórí social media, mo dẹ̀ mọ̀ pé yẹn tẹ́ ẹ ṣe tán láti ràn wá lọ́wọ́ pọ̀, wọ́n pọ̀ o, ẹ pọ̀ gá, mo wá fọlọ́dùmarè bẹ̀yìn, ẹ jẹ́ á gba ìran Yorùbá là lọ́wọ́ kú òjijì, ẹ jẹ́ á sèfù ìran Yorùbá lọ́wọ́ ogun abẹ́lé. ṣé ẹ mọ̀ pé bólóyè Sunday Igboho ṣe ń pariwo ńgbà náà rèé tí ọ̀pọ̀ àwọn èèyàn dáhùn, èmi náà tó ti pariwo báyìí o, èmi ò lè jà ọ̀lẹ ni mí, àmọ́ àwọn tí wọ́n èé ṣọ̀lẹ́hun ẹ jẹ́ á kó wọn lọ́wọ́ kí á má bàa máa ríra wọn gẹ́gẹ́ bí ẹni tá a dẹ́yẹ sí. 09036 37 16 43 09036 37 16 43. táìmù tá a wà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó jẹ́ 1:35 a.m. 1:35 a.m. nílẹ̀ Yorùbá, 1:35 a.m. nílẹ̀ Yorùbá ní ọjọ́ Wednesday ni mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe o, àmẹ́rin tó jà jù ẹjọ́. àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n níyàwó wọn lọ́mọ, ẹ má jẹ́ ká regret páwọn jà fúnra Yorùbá, ìtí ẹ nílò ẹ jẹ́ á wà fún wọn, ẹjọ́ torí Ọlọ́run ẹ bá ń kó wọn lọ́wọ́, mo fọlọ́dùmarè bẹ̀yìn, mo falálẹ̀ Oòduà mo fi bẹ̀yìn. ẹ̀yin bẹ́ẹ̀ bomi ní dátà mo dúpẹ́ o, ẹ̀yin tẹ́ náwó sí mi pé fi ra dátà, I really appreciate everyone and I'm rededicating myself to the struggle of Yorùbá nation. mo dúpẹ́ pé òkun àtọ̀sà òun odò wẹ́wẹ́wẹ́, agbára lọ́wọ́ Ọlọ́run, òmìnira ìran Yorùbá yóò ṣojú gbogbo wa o. ẹ má gbàgbé ẹ bá ń kó àwọn wọ̀nyí lọ́wọ́, ìta nílò pọ̀ o, boot walkie-talkie gbogbo ẹ̀ mọ́ra wọn, wọ́n nílò ẹ̀ so that they can be able to communicate with one another. ẹ sì má gbàgbé àìrájẹkù orò, àwọn tó bá mú wọn kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ ni, àmọ́ àìrájẹkù orò wọn kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ ká má bàa jẹ̀bi ìjọba, sí ní táwa fi hàn ṣe ẹ sá mọ̀ kó wọn fọlọ́pàá, àjẹkù orò Olódùmarè ò ní jẹ́ rí. ẹ dákun ẹ bá fẹ́ 9036 37 16 43 ó pè tèmi nu 09036 37 16 43. please ẹ message me, I will tell you where you can be of help. ààrẹ tó lè single handedly sọ pé òkè ṣé n tán nílò rè òun gbé ọyẹ lọ rè bá gẹ́ tiẹ̀. káró sọ mẹ́dì káró dì má sọ kí ìdí sábà ti gbófo ni, àní ká ti ní result ni. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wà wò pé ọ̀rọ̀ Yorùbá nation wọ́n máa kọ́rọ̀ jọ ni, bọ́ bá kọ́rọ̀ náà jọ ọ̀rọ̀ náà ò ní dalẹ̀. mo bẹ̀ yín ẹ já ṣe gbogbo nǹkan pẹ̀lú òótọ́, ìwà oníkálùkù nínú struggle yìí k'Olódùmarè kéé dá lẹ́jọ́, ó bá ṣe ní dáadáa ni k'Olódùmarè dá lẹ́jọ́, tó bá ṣe ìdàkejì náà ni k'Olódùmarè kéé dó ní kálukú lẹ́jọ́. èmi nígbàgbọ́ pé ìwà ọwọ́ mi l'Olódùmarè yéé dá lẹ́jọ́, ìwọ ńkọ́? ẹ já máa ṣòótọ́ o, ẹ já máa ṣòótọ́. adébádà ọmọ mi alẹ́ lèmi ń jẹ́ mi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun, ìlú Ọpẹ́ Àgbẹ̀ tó jẹ́ bàbá ńlá bàbá tèmi, ìlú Àjàyí, ìlú Òjó, ìlú Ògìdì Olú oníkànga àjẹpọn, ìlú Ìbíkúnlé alágbàlá jáyàjáyà, bàbá kú ẹjọ́, ìlú Ààrẹ Látòsà, ìlú Ìjógun Omi, ìlú Òrówùsì, ìlú Ìbà Olúyọ̀lé. ẹ wo Ìbàdàn pọ̀ létí ó pọ̀ láṣà ó pọ̀ níṣe, àwa lọ máa jẹ̀gbín yóò jẹ̀ kára wọn máa fi kára wọn fọ́rin mú. mo kí yín o, mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá. Olóyè Sunday Igboho ẹ kú àtìlẹ́yìn ní gbogbo ìgbà,
ẹja tó pé ọ̀rọ̀ wọn èǹfẹ̀ kásẹ̀ ètò yìí nílẹ̀. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé èyí tó kan ara wòhò ẹ má ṣe wò mí nínú ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè kan ara ẹ̀dẹ̀ o ṣé wàá rí pé ó ti ń kan ara ẹ̀dẹ̀ o ó ti wá ń kan ara ẹ̀dẹ̀ o. Àwọn bàbá mi ní ikú tó bá ń pa ojúgbà ẹni ó ní pé òun ló ń pa á mọ́ ni àdẹ̀bọ́mọdé lọ́rùn hàn àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n lèmi kò lè gbọ́n lágbà mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé wú àwa onílé ni ẹ mọ̀jẹ̀ àgbà fún mú wí bọ́n ọ̀gbọ́n náà right láyọ̀. Yorùbá nation no going back. 09036 ogun yóò ní kó wa ogun yóò ní ṣẹlẹ̀ síwájú onídé bá wa ìdààmú onídé bá wa láṣẹ Èdùmàrè àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lédìkẹ́ Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation ẹ bá wa pín ètò yìí síta ojú òní tí aburú òní ṣẹlẹ̀ sí ìyàwó òní dákẹ́ àní dákẹ́ a continue náà ni láti máa create awareness Olódùmarè á dẹ̀ fún wa ṣe gbogbo làálàá kókó jọjọ ariwo wa kò ní já sásán ní àṣẹ Èdùmàrè Yorùbá nation no going back ẹ wá ra aṣọ ni mò ń tà o sọ́mà ti dé mo láwọn aṣọ tẹ́lẹ̀ fi rọ́ọ̀kì sọ́mà tó jẹ́ native àwọn native tẹ́lẹ̀ fi rọ́ọ̀kì sọ́mà tó mú yes gbogbo ẹ̀ ló wà o ẹ pè mí o owó pọ́kúpọ́kú ni mo tà wọ́n ẹ wo tó wà lọ́ọ̀kan mi yẹn ó rọ́ọ̀kì sọ́mà o mo dẹ̀ ní oríṣiríṣi designer oríṣiríṣi colour òun ni mo ní aṣọ tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn lóríṣiríṣi ẹ̀ ló wà ojú òní tí yín o ẹ wá ra aṣọ o lágbára Ọlọ́run àtún máa ríra wa láyọ̀ àtàláfíà ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹtọ notification bell yín gbogbo èyí tí wọ́n fẹ́ràn àwọn product tá à ń polówó gbogbo ẹ̀ ló wà available o ẹ má wò pé Lédìkẹ́ ò display ni o àwọn spiritual items wa wà o ó wà o bákan náà ní product iléeṣẹ́ TL Natural Aba ìyẹn náà wà available o ẹ pè mí kí n bá yín send the phone number iléeṣẹ́ TL Natural Aba ojú òní ti wà mí ní wá gbogbo yìí tì láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan-an ni o ire.